Mrs. Campbell. Ìyá ọmọ ẹ̀rọ ọ̀gbọ̀n ni wọ́n ní ojú yẹn tó dùn máa lè wúra wa. Mrs. Campbell ẹ̀rọ ọ̀gbọ̀n ni wọ́n dún. Ẹ̀rọ ọ̀gbọ̀n ni ẹ̀rọ tó bá ti lọ ẹ̀rọ àpò sí ní lórí oṣù lẹ́yìn orúkọ wa. Mrs. Campbell ló ní kí n máa kọrin yípo ẹlẹ́dàá mi. Àròbí ìyá mi. Ọmọ tó wọ́n láàrin ọmọ ìjọba Mama Atia, ìyá ìwé ní gbogbo bọ́sibọ̀. Ó lè palu, sórí rẹ̀ palu, sórí rẹ̀ palu, sórí rẹ̀ mama ìwé lé. Ó lè palu, sórí rẹ̀ palu, sórí rẹ̀ palu, sórí rẹ̀ Mama ikú síta, mama wípé nínú dúró ìfúnléwé dáadáa. Onílé pọfẹsọ ọjíjà ọ̀dàgbọ̀ ọ̀dàgbò ká màmá ìyàwó pọfẹsọ ni o pọfẹsọ pọfẹsọ ọjíjà ni òkìlìbò ọ̀dàgbò kàwé pàtàkì ọlọ́pọ̀ kó pa pàtàkì ọlọ́pọ̀ kó pa tí o bá dà lónìí. Professor Regina Azayo, I don't forget.